Ìwọ aṣiwèrè, ìwọ aṣiwèrè, ọ̀rọ̀ ní ìgbẹ́rùn mi ṣùgbọ́n ọ̀nì kan dá ayé àtọ̀run Jésù Olúwa òun lí wíbà. Ọmọ òwà kọjọ́ mú kó pe ọ̀nìní láṣiwèrè òun wíbà sí. Kọ́ lè yẹ pé ṣe lọ́nì ní yẹra rẹ̀ o, ó yẹra rẹ̀ oríra rẹ̀ bí ilé ó ríra rẹ̀ bí ọ̀nì kan rẹ̀ ti tẹ́. Jésù wúwo aṣiwèrè lọ ẹ̀yà. Ọkùnrin ni ọlọ́rọ̀ ni nínú Bíbélì. Òwe kí Jésù bá dẹ̀ ti pa ó dàbí ìdánwò kan ti ṣe rí ni. Ó yẹ kó gbà yẹ̀ kó yẹ ò kó bá pàṣẹ ìdánwò tẹ̀rẹ̀ kó mú ní agbéra bí pass question ni. Ọkùnrin ni Jésù Olúwa ó ṣàkíyèsí wí nínú ayé rẹ̀ kété kọjọ́ lójú òun ni kọ́lọ́run ti ṣe kó síbẹ̀síbẹ̀ òun náà kọ́lọ́run ṣe kó òun náà mú mọ́ Ọlọ́run. Abẹ̀ sí àṣètò àṣàgbékalẹ̀ akọ wa ti dún oṣù ń bá nu àṣe gbogbo àkọ́ bá yá gan ìkété òun kò ní sùúrù pé wọn àtá dànù wọn àjákun lọ sùúrù múrìn wọn àjákun yàrá ralẹ̀ wọn àkọ́lé wọn àjákun wógbé kété bí kò ń kó ìṣúra àwọn kò ń kó sí wọn àwó palẹ̀ wọn àkọ́ pẹ̀tẹ́sì wọn àṣe yìí wọn àṣe tọ̀hún nígbà kó báyìí ti ṣe tán wọn àjákun sùn wọn àsùn fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ wọn àfẹ́ wọn àwí wọ ọkàn mi mo ti ṣiṣẹ́ o ṣùgbọ́n lọ́gbọ̀n rẹ̀ á wá ẹ̀dẹ̀ sí wàhálà kọ́ rí yí ọ̀nà ayọ̀ kọ́ bẹ̀rẹ̀ sí agbádùn bí ẹ̀rẹ̀ rà inú ṣúgà ọjà kò mú kété ètò ni ọjà kò ṣe ọjà kò pa ọjà kò dé bóyá bá náà lówó náà ti ṣe wà iye ọdún bá n kò fẹ́ ṣe lè yí ní ọdún wàjà kò mẹ́tò ni wà á tó kalẹ̀ ṣùgbọ́n èsì bì kankan kò má yé tọ́lọ́run sí níbẹ̀ jáde lẹ́nu rẹ̀ wípé kọ́lọ́run bá fẹ́ máa ṣe yìí kọ́lọ́run bá fẹ́ máa ṣe tọ̀hún ọjà kò gbẹ́kẹ̀lé ra rẹ̀ wọ́n gbẹ́kẹ̀lé ẹ̀mí rẹ̀ gbàkọ́ bá dẹ̀ ti fẹ́ dáná rẹ̀ nù wàjà kò gbé machine kè nínú ilé rẹ̀ nì wà á mú yẹ fúnpá rẹ̀ wà á mú yẹ o wà á lọ sí hospital wà á kàn yẹ o dókítà náà sùn kó ṣe ọ́ kókó lọ́ra ta ilé ò gba ọdún kan ní wàjà kò ayọ̀ Jésù rí àwí ọkùnrin nìwí aṣiwèrè lọ ẹ̀yà o aṣiwèrè lọ ẹ̀yà ọ̀nì bá ti gbèrò kẹ́ẹ̀mú tọ́lọ́run sí aṣiwèrè ni ọ̀nì bá ti rò wípé ìtẹ̀síwájú ayé òun pé ọ̀hún léyà aṣiwèrè ni Jésù wò aṣiwèrè kọ́ ẹ̀ wà á kọ́lé kọ́ ẹ̀ wà á kó ìṣúra rẹ̀ jọ kọ́ ẹ̀ wà á wó kan palẹ̀ kọ́ ẹ̀ wà á ṣe kọ́ ẹ̀ wà á ṣe tọ̀ níṣẹ́ mọ̀ wí aṣiwèrè lọ ẹ̀yà yóò ní gan-an náà béèrè ẹ̀mí rẹ̀ ẹ̀mí kò í lò ó nì iná yá o kọ́ bá mọ̀mọ̀ tẹ́lẹ̀ yémi wí hàn lónìí iná yá ọ lẹ́mí rìn Ọlọ́run nílẹ̀ mí ògbàkúgbà lédè yọ akọ ẹ̀ á béèrè ẹ̀mí nì yẹ kó a wò wá aṣiwèrè àǹfààní kò mú kọ́ bá kọ́ mẹ́mi nìkọ́ ó yẹ kó lò dáadáa wọ́n kọ́lé sáyé wọ́n lọ́lá ṣùgbọ́n wọ́n ẹ̀kọ́ kankan sọ́run Ọlọ́run rọ̀ ọ́ lónìí pé kó ronú padà mọ́ gbẹ́kẹ̀lé rẹ mọ́ gbẹ́kẹ̀lé ìṣúra rẹ kété wọn kèlí pé pátákì tẹ̀ lé yọ̀ bàjẹ́ ṣùgbọ́n wọ́n fẹ́ kọ́ ilé rẹ kọ́ síbi ìṣúra rẹ kó sọ́run níbi kẹrìnrà àti kan ti mọ̀ yọ̀ bàjẹ́ ọ̀rọ̀ ọlọ́gbọ́n lè yí ni kó bá ti máyì rẹ kí Jésù Kristi wọlé gbọ́n jù nínú ayé ọlọ́gbọ́n yọ kọ́lé rẹ̀ sórí àpáta ìgbà kejì rì dé kò jórì rẹ̀ sí rọ̀ kàtẹ́gùn bẹ̀ sí fẹ́ ilé níjà kò dúró ṣùgbọ́n aṣiwèrè ọjà kò àkọ́tẹ̀ sórí yanrì ọgbẹ́kẹ̀lé ọjà á jẹ̀ yẹ àkáǹtì rẹ̀ ojoojúmọ́ lè yẹ yò àìṣe mílíọ̀nù ti yí ọ sínú àkáǹtì wọn ajá kò ké sí ọ ní èèyàn kọ́sọ́mà rẹ̀ lórí fóònù kí ló ṣe yí kẹ́ yóò rí aláàtò owó yẹn látàná wọn ni kó lọ ṣẹ́ẹ̀kì statement yẹ a tún kì mọ́tò mọ́lẹ̀ a lọ sí bank ó ṣàwágbó kété wọn rìn ọwọ́ ẹ máa yà ẹ ká lórí òfo wẹ́ẹ̀ mọ̀ wí aṣiwèrè lọ ẹ̀yà wò lé ó nípa tọra wẹ́ẹ̀ lé ó nípa tẹ̀mí wẹ́ẹ̀ ló gbàlà ọkàn ìsọdi mímọ́ wẹ́ẹ̀ ra àyè rẹ̀ agbára ìmímọ́ Ọlọ́run èsì kọ̀ọ̀kan líbẹ̀ èso tẹ̀mí èsì nǹkan wẹ́ẹ̀ ní ìdúró kété wọn ni ojúlọmú tẹ́ńbẹ́lú ìra kọjá pé ohun tẹ̀mí náà jẹjà ẹ̀dù ojúlọmú tẹ́ńbẹ́lú ran èsì kan kọjá kún gbẹ́kẹ̀lé òní kò gbẹ́kẹ̀lé mọ́tò kọjá pé lògbàkúgbà gan-an lé ọkọ̀ṣẹ́ òun lọ gbẹ́kẹ̀lé lé mọ̀ hùwà aṣiwèrè Jésù pè ọ́ lónìí kó kúrò lúpọ̀ aṣiwèrè kó gbà ń gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà gbàgbọ́ bá ti ní Jésù
gbẹ ló níṣúra o gbàkọ́ bá ti ní Jésù gbẹ ló ń lóhùn kété o gbàkọ́ bá ti ní Jésù gbẹ láyọ̀ rẹ kún èyí lóyìn kò mí rí wẹ́bẹ̀rẹ̀ ẹgbẹ́ rẹ̀ kàn kọ́lé rẹ̀ mèrègèdè kan yóò sùn síbẹ̀ torí ọ̀kẹ́ babaláwo ran kò mú kàn lè yí ni inú Jésù láyọ̀ ẹ̀ à ibẹ̀ làlàáfíà ẹ̀ à ibẹ̀ lè òtúra ẹ̀ à ibẹ̀ lè òtùnú ẹ̀ à ibẹ̀ láyọ̀ ayérayé ẹ̀ à àsọ̀dọ̀ rẹ̀ lóní àgbà ọ́ mo ronú kété bí kan ti jẹ̀dé kó bá ti àsọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú ìrònúpọ̀ àdá lásán kété ẹ̀ṣẹ̀ rẹ̀ àtẹ̀yìn àpètè rẹ̀ pátá là fagilé ajagun kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè ìwé titun gbàkọ́ bá rí fáyé sílẹ̀ wàá ìṣíjú rẹ̀ níjọba ti Ọlọ́run bẹ́ẹ̀ lọ́tí àgbèrè bẹ́ẹ̀ lọ́wọ́ àti àríkètè òṣùra ilé ẹ̀ kò rí láyé kan mú ya fọ́tò ìka èlù túmọ̀ gbàkọ́ bá dọ́run pẹ̀lú arúlé àyèyẹ ire o mọ̀jẹ̀ṣù mọ̀jẹ̀ tàn jẹ mọ̀jẹ̀ fọ́ ọ lójú lórúkọ Jésù Kristi mo gbà á ládùúrà kọ́ òfọ́jú ọkàn àti kété ìwà aṣiwèrè ni wàá bọ́ lọ́rẹ̀ lórúkọ Jésù kàn bá bèèrè orúkọ mi Òjó ni mo ti jẹ́ ọmọ àbálábí tán àmọ́ nìmúrì ṣe mí o àpàdé ire.